Òṣùpá ti ń jẹ́ Saheed o mo kí ẹ kú àdúró tì mí Saheed ọ̀rọ̀ tiwọn náà á dayọ̀ o l'Amẹ́ríkà níbikíbi gbogbo bíi tí wọ́n bá tẹ̀ ìdùnnú ọlọ́run wọn gbà ó ń dúró bẹ́ẹ̀ ò ń ṣe ni kò ṣe dáadáa. lọ́jọ́kọ́jọ́ òdòdó lówó ìgbà ìlọ́lá ẹ̀rùn ló ń so ẹ̀rùn yẹ bómi wọn. amọ̀dún jìnnà kò jìnnà bí èsì àtẹnumọ́ ni kò tátà náà máa nà ká má jẹ sùmẹ́bù èbù ní sùn tuntun. lọ́jọ́kọ́jọ́ òdòdó lówó ìgbà ìlọ́lá ẹ̀rùn ló ń so ẹ̀rùn yẹ bómi wọn. kò jẹ́ kó ṣe ẹ̀rọ alágìyan bẹ̀rẹ̀ ńlá ṣàgìyan wọn tọ́jú ajẹsẹ́kù ni torí tòjò bá ń rọ̀ kọ́ lè máa jẹun lọ. Saheed bó ti ṣe ń ṣe òun ni kò máa ṣe ẹni bá ṣẹrú lẹ́ni àgbàní ń dá lọ́la àwọn tó ṣẹrú lánàá má ní pásítọ̀ lẹ́ni èmi Àyìndé Wàsíù mo ṣàṣẹrú rí olúwayé òní fújì o Òṣùpá ìwọ náà àlàwà nílárí tọmọtọmọ nínú ilé òní táwọn náà àṣírí ẹ̀kọ́ ẹ̀ òní tú lójú ewé. òdòdó lówó ìgbà ìlọ́lá ẹ̀rùn ló ń so ẹ̀rùn ní ẹbọ mi wọn. má jẹ́ ṣàṣedànù nílé ayé mi àṣejèrè ní kémi ó ṣe. lọ́jọ́kọ́jọ́ má jẹ́ ṣàṣedànù nílé ayé mi àṣejèrè ní kémi ó ṣe. má jẹ́ ṣàṣedànù lórí iṣẹ́ mi àṣejèrè ní kémi ó ṣe. àmín má jẹ́ ṣàṣedànù nílé ayé mi àṣejèrè ní kémi ó ṣe. ó ní ẹ má fẹnu pépé kú pé sínú ayé mi sọ pé kọ́ má fẹnu pépé kú pé sínú ayé mi mi ò fẹ́ tàbí ṣùgbọ́n nínú ayé mi àdìgbò mi ò fẹ́ tàbí ṣùgbọ́n nínú ayé mi. gbogbo bíkíbi tó bá tẹ̀ àánú ọlọ́run ọba á máa bá ẹgbẹ́ Saheed lọ́sàn-án lóru o kó wá rí fún mi gẹ́gẹ́ bí àdúrà mi kó sì rí fún mi gẹ́gẹ́ bí èrònú mi lórí ẹ̀sà ìyàgbé tọmọtọmọ nínú ilé mi àmì o Òṣùpá o Saheed ànábì kan Saheed wàhálà wà lù Saheed wáyà wà fira o àní Saheed. pé mo ti jí lè ní kẹ́ ẹ wá fìrè wá mi ìran àkàrà ní ìwà rere fẹ́po. mo ti jí lè ní kẹ́ ẹ wá fìrè wá mi ìran àkàrà ní ìwà rere fẹ́po. olówó ayé kẹ́ ẹ wá fìrè wá mi ìran àkàrà ní ìwà rere fẹ́po. bàbá mo ti jí lè ní kẹ́ ẹ wá fìrè wá mi ìran àkàrà ní ìwà rere fẹ́po. obìnrin ọlọ́lá ìlú kẹ́ ẹ wá fìrè wá mi ìran àkàrà ní ìwà rere fẹ́po. mo ti jí lè ní kẹ́ ẹ wá fìrè wá mi ìran àkàrà ní ìwà rere fẹ́po. ìran àkàrà ní ìwà rere fẹ́po. èmi àti rẹpẹ kí ìrìn kí láyé mi ní ká ṣe kí láyé mi máa fò mí tẹ́ ẹ bá fìrè wá mi ìran àkàrà ní ìwà rere fẹ́po. Òṣùpá Saheed o Òṣùpá ó dàgbà bí àríyàn Òṣùpá mi o ó dàgbà bí àríyàn Òṣùpá mi o ó dúró Àyìndé o Àyìndé Wàsíù ó dúró Àyìndé o Àyìndé Wàsíù èyí tó ṣe fún mi Ọlọ́run ló bẹ lẹ́san èyí tó ṣe fún mi Ọlọ́run ló bẹ lẹ́san òjò dúró Àyìndé o Àyìndé Wàsíù òjò dúró Àyìndé Àyìndé Wàsíù. Orí ló ń bá ní ṣe ìbáṣepé nìyàn àti rújú ti pẹ́. orí ló ń bá ní ṣe ìbáṣepé nìyàn àti rújú ti pẹ́. olùwọ́jẹ́ orí ló ń bá ní ṣe ló ń bá ní ṣe ìbáṣepé nìyàn àti rújú ti pẹ́ o. orí ló ń bá ní ṣe ìbáṣepé nìyàn àti rújú ti pẹ́. ó yá Saheed Òṣùpá o ọ̀bọ orin máa tún dé o èmi la pèdè bí ẹni láyé mọ́rán. Saheed Òṣùpá o ọ̀bọ orin máa tún dé o èmi la pèdè bí ẹni láyé mọ́rán. Òṣùpá yọ lókèrè gbogbo ìràwọ̀ o wọn wọlé kíyàwó bọba ìràwọ̀ gbogbo ló wọlé dé. Saheed Òṣùpá o ọ̀bọ orin máa tún dé o èmi la pèdè bí ẹni láyé mọ́rán. ìlàsí ìlàlà ẹ tètè mọ̀ o wípé jìn rere o kì í ṣe ìrẹ́kọ́ta lè sáré lọ wéré. Saheed Òṣùpá o
ọba orí máa tún dé o èmi la pèdè bí ẹni láì mọ́. ìbà kábíyèsí olúwa ọba paríparí ọlá olúwa ọba ọba dàgbà mọ́tẹ̀pá olúwa ọba àríyírọ̀ àlá olúwa ọba ṣe bá ń gbóhùn mi oríjò nílọ ẹ ń gbóhùn mi oríjò nílọ tápà ń tàpá pátá tápà fàyà pátápátá a kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀tẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́ pín wa Yorùbá ní ọwọ́ tó ṣẹ́gun sí ló yẹ kó jọbẹ rẹ̀ èmi àti yín àní ṣàṣì dànù àní ṣàṣì rí àní ṣàṣì jẹ ọwọ́ wa báyìí láfìgbẹ̀tọ̀ wa láṣẹ Èdùmàrè oríṣiríṣi ètò programs òní mo ti mú wá lórí awuyewuye tó ń lọ lágboolé fújì tí mo dẹ̀ máa ń mú èrò àti ìwòye àwọn ènìyàn wá fún yín ohun tí wọ́n ń rí gẹ́gẹ́ bí ìwòye tiwọn ohun tí wọ́n ń rò gẹ́gẹ́ bí èrò tiwọn lórí ohun tó ń lọ. ní nǹkan bíi ọjọ́ méjì mẹ́ta sẹ́yìn ó ní mo ṣe prógrámù kan tí mo ti mú ọ́díò èrò àwọn èèyàn kan wá fún yín wọ́n ní K1 the ultimate kò bọ̀wọ̀ fún Kollington tó jẹ́ pé òun àti olóògbé ìyẹn Síkírù Àyìndé Barrister ni wọ́n jọ jẹ́ lálẹ́ pé wọ́n jọ jẹ́ ẹgbẹ́ ní agboolé fújì léyìí tí àwọn kan wò gẹ́gẹ́ bí ìwà tí ò tọ́ torí wọ́n kà sí ìwà ìjọrẹnilójú àti ìwà ìgbéraga ṣùgbọ́n mo máa ń sọ fún yín wípé èrò kí papọ̀ ìwòye kò kí ń papọ̀ lórí ọ̀rọ̀ tàbí ìṣẹ̀lẹ̀ kan tó bá ń ṣẹlẹ̀ láwùjọ torí pé ojú ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ìwòye ọ̀tọ̀ọ̀tọ̀ la fi máa ń wo ọ̀rọ̀ tàbí ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ láwùjọ. mo dẹ̀ máa ń sọ fún yín pé oníkálukú ló ní ẹ̀tọ́ láti gbé èrò rẹ̀ jáde láti fi ìwòye rẹ̀ hàn lórí ọ̀rọ̀ tàbí ìṣẹ̀lẹ̀ kan tó bá ń ṣẹlẹ̀ láwùjọ. bẹ́ẹ̀ lórí ìkànnì yìí ohun tá a ṣe àgbékalẹ̀ ìkànnì yìí fún òun náà ni láti jẹ́ pé oníkálukú kí wọ́n lè fi èrò àti ìwòye tiwọn hàn lórí ọ̀rọ̀ tàbí ìṣẹ̀lẹ̀ tó bá ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà nílẹ̀ Yorùbá nílẹ̀ Áfíríkà kò wá yẹ ká máa sílò ó yẹ ká ṣàmúlò rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ ni. tá a bá fẹ́ gbé èrò àti ìwòye wa kalẹ̀ ká má máa gbé kalẹ̀ ní ìgbékalẹ̀ tí yóò máa tàbùkù ẹlòmíì tàbí tí yóò máa jẹ́ bí ìtẹ̀tọ́ ẹlòmíì lójúmọ́lẹ̀ torí pé oníkálukú ló lẹ́tọ̀ọ́ láti fi èrò àti ìwòye tiẹ̀ hàn lórí ọ̀rọ̀ tàbí ìṣẹ̀lẹ̀ tó bá ń lọ láwùjọ. ẹ wá jẹ́ kí n mú ìwòye àti èrò ẹnìkan wá ohun tí wọ́n rí tí wọ́n rò ìwòye tiwọn lórí ìwòye àwọn kan wípé K1 the ultimate ó ti hùwà àrífín lọ́pọ̀ ọgbà sí Barrister kó tó di pé bàbá Barrister gan dolóògbé àti pé Barrister tún dolóògbé tán kò tún fi àgbà fún ẹni tí àgbà tọ́ sí ìyẹn General Kollington Àyìnlá Kébénkwárà èrò tàwọn kan nìyẹn ṣùgbọ́n ẹni tí mo fẹ́ mú èrò wọn wá yìí èrò tiwọn náà sọ̀tọ̀ ó yàtọ̀ sí eléyìí tí àwọn yẹn ń sọ kí wá lẹni yìí wí kí ni ẹni yìí sọ ẹ jẹ́ kí n mú wá fún yín gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ránṣẹ́ sí wa màá kà á fún yín tí mo sì fẹ́ kẹ́ ẹ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí tá bá wá gbọ́ tán kẹ́yìn náà kẹ́ wá jẹ́ ká mọ èrò àti ìwòye tiyín
kẹ́ ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí ní ọ̀nà tí kò ní tàbùkù ẹnikẹ́ni. A fẹ́ kẹ́nikẹ́ni máa ṣépè, a sì fẹ́ kẹ́nikẹ́ni máa ṣe ẹnu èébú sẹ́nìkankan. Ẹ jẹ́ ká gbèrò àti ìwòye tiwa kalẹ̀ lọ́nà tí yóò jẹ́ kẹ́lòmíì náà lè gbọ́ tàbí yóò jẹ́ kẹ́lòmíì náà lè kà á. Mo sì máa ń sọ wípé ọgbọ́n báyìí ló gbogbo ń kọ́ni. Kò sí bí ọ̀rọ̀ kan ṣe fẹ́ korò tó tí èèyàn bá létí ìgbọ́rọ̀ tó tẹ̀ ní ìfarabalẹ̀ dáadáa láti gbọ́rọ̀, yóò rí ohun kan tàbí méjì mọ́ nínú èrò tàbí ìwòye tẹlòmíì. Lẹ́yìn tó bá lè farabalẹ̀ gbọ́rọ̀ tó sì lè fetí sílẹ̀ gbọ́ àlàyé ọ̀rọ̀ tẹlòmíì. Kí n má pọ̀ lọ́rọ̀, ẹ jẹ́ kí n mú wá fún yín ká jọ gbọ́. K1 save Fuji music from extinction, but most new generation would not know that. Dr. Sikiru Ayinde Barrister and Kollington Ayinla had grip on that gems before Wasiu broke their monopoly. Had Mayegun not come in, Fuji would have gone the way of Juju music. In the early 80s, young and old educated Yorubas listened to Juju music. Fuji was for alapata, market men and women, and mostly uneducated people. That is the fact. It was Wasiu Ayinde, Talaso Fuji, that brought in young, vibrant, educated Yoruba men and women to embrace Fuji music. Since that time, K1 has continued to flourish and evolve with its modern Fuji, thus encouraging younger generations like Pasuma, Malaika, Osupa, and many others to join the trade. I remember the early 90s when Sir Peter took reign of Nigerian music scene. K1 was the only one in Fuji music who could draw the likes of Segun Alawaye, Dotun Lobisco, Ade Bende, and all other young socialites to his brand of Fuji music. King Sunny Ade, Obey, and Shina Peters dominate Yoruba parties in the 90s. Only K1 was able to break in and create a niche for Fuji music to be well accepted by all sundry. Don't get me wrong, Dr. Sikiru Ayinde Barrister gets the credit for laying the perfect foundations for all other Fuji musicians, but it was Wasiu Ayinde who took Fuji to another level no one has ever done before, and still taking it higher. When I saw him performed at 2 presidential inaugurations, that caps it all. K1 is what King Sunny Ade and Obey were praying to have in Juju music. Ayinde Marshal took reign of Fuji music from Barrister. No disrespect of Ayinla Kollington, and has been a good custodian of that music. Let's face the fact, Fuji would have gone the way of Juju music if not for Wasiu Ayinde. I could not believe it when he started performing shows in nightclubs full of young socialites. Every Nigerian party you go,
his song dominates by 80%. To date, no Fuji song could beat Siliki or his recent Adeorin. His albums are unbeatable. I play American Tips continuously for hours without getting tired of it. Wasiu Ayinde should be celebrated and respected while he is still around. All Nigerian tribes listens and dance to his music. He has taken Fuji to another level. I am not dabbling into Fuji originator. All I know is Wasiu Ayinde Anifowose Masa has paid his dues. It is wrong for any insolent youth to disrespect him. Written by Hakeem Kolawole Odeyale. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ránṣẹ́ bí wọ́n ṣe gbé kalẹ̀ òun náà lẹ ti gbọ́ tí àmúwá fún yín yẹn tí mo sì rẹ́pẹ́ yìí náà ti gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan kí ni èrò tiyín kí ni ìwòye tiyín lórí ohun tẹ́nìyẹn sọ àti ohun tó ń lọ lágbolé Fuji lọ́wọ́lọ́wọ́ báyìí? Ẹ fi ṣọwọ́ sí wa láì comment nísàlẹ̀ fídíò yìí. Bóyá yìí sì ní ìtàn kan tàbí ìrírí kan tẹ́ ẹ fẹ́ fi tó wa létí, tẹ́ ẹ fẹ́ jẹ́ ká gbọ́, tẹ́ ẹ fẹ́ jẹ́ ká mọ̀, tẹ́ ẹ fẹ́ jẹ́ káyé gbọ́ nípa rẹ̀, torí pé ọgbọ́n báyìí lohun gbogbo ń kọ́ni. Ẹ fi ṣọwọ́ sí wa láì comment tàbí kẹ́ ẹ pè mí ní direct call pẹ̀lú ojú òpó tẹ́ ń wò yẹn. Bó sì ṣe WhatsApp call náà ni tàbí message, ojú òpó tẹ́ ń lò òun náà lẹ ti ń wò lójú móhùnmáwòrán yín. Ẹ pè mí, ẹ bá mi sọ̀rọ̀, màá gbé e, a sì jọ sọ̀rọ̀ papọ̀. Ẹ má gbàgbé láti bá ní pín, láti bá ní share program yìí kó lè káàkiri àgbáláyé. Ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe tẹ́lẹ̀, ẹ bá ní subscribe, ẹ tan notification bell, ìyẹn aago rán mi létí tó wà nísàlẹ̀ fídíò yìí, kẹ́ ẹ lè máa láǹfààní láti máa wò wá, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín. Ẹ ṣé o, àdúpẹ́, àmọ́ rírì yín.